lórí bí àgbìkó ó tọ́lọ́run ó ṣe bàbá òfin èèyàn kan èmi wọ́n nílẹ̀ yóò àjọ máa dátọ́ ni èmi mú jòwó mi òwò Afusa èmi wọ́n nílẹ̀ yóò àjọ máa dátọ́ ni ọmọ dára ó dẹjọ́ mi ò Afusa ó yọ lókèrè wọ́n yọ wọ́ṣẹ́ ó yọ lódò wọ́n yọ wọ́ṣẹ́ tìbí ní tèmi ni ó wẹ̀ tọ̀hún ní tèmi ni ó mú báwo ojú rẹ̀ wọn ò lè lọlé wọ́n ní mẹ́lẹ̀ yóò jáyà ẹni ó tiẹ̀ kulẹ̀ jálè ẹni ọmọ dára ó dẹjọ́ mi ò Afusa èmi wọn nílẹ̀ yóò àjọ máa dátọ́ ni èmi wọn nílẹ̀ yóò àjọ máa dátọ́ ni. Adenike kí wàá ní nǹkan tó ní òsọ sí ọlọ́kàn. ṣe sórí ọkàn mi ń sọ fún mi pé ọmọ Afusa yẹn mọ̀ yẹn ń lo oògùn kò dẹ̀ sí oògùn kankan tá a lè sà sí tí ó ràn. kí wàá ní ṣíṣe báyìí. kò ṣe ìbọn là á lò so ìta bá fi bá jiná tó bá gbogbo ẹwà ẹ̀jẹ̀ kó wá tán bí. ṣé kò wá ní kú. ní pẹ́ kó tó kú sọ̀rọ̀ mọ́ pé òun náà dájú wa ni bẹ́ẹ̀ bá ṣe kà fún yàn bẹ́ẹ̀ bá ṣe kà fún padà kò léwọ́ bájínátù lásán ló jẹ wá tọ́ba pé bájínátù kan báwọn góòsì pókà bájínátù méjì pókà bájínátù oríṣi pókà kó kú dànù bájínátù ni. ṣé àwọn èèyàn wà ní nọ́tìsì pàwọn alápá bẹ́yìn. irú ọ̀rọ̀ òsìwò lọ sọ nǹkan tí mi fi fẹ́ràn kí n máa bọ́ ọ̀dọ́rọ̀ aláwo dénú ṣé ìwọ ó máa rojọ́ káàkiri fáwọn yẹn pàwọn alápá ni. kínkín láíláí ẹ̀yin ló sọ fẹ́ẹ́ nìkan pé àwọn alápá. àìpé àwa nígbà tó jẹ́ pé wọ́n máa sọ pé àwa alápá káàkiri. èmi ò tiẹ̀ láìkí pé àìdíà ká ìdíà ni kéèyàn máa rojọ́ òṣì kiri. ìwọ náà máa pa àìdíà ká ìdíà ni. èmi ò ní sọ fẹ́ẹ́ káwọn aṣọ àwa alápá èmi yìí ní tiẹ̀ yẹn gbọ́ ẹ̀. ìwọ ló pa tí ẹ̀ lé mi lé tiẹ̀. kókó wá yan bá dín kó kú. Afusa ojú kò níra rẹwà o ó máma kí bèbí o sexy pretty man. Ìyá Afusa mo ní ẹ má fẹ̀sùn ẹkún ṣe ra yín léṣe. Afusa ti lọ. Afusa ti lọ. Ìyá àwọn ọmọ padà fọ̀rọ̀ Afusa yọ mi. Ìyá Afusa ló bí ẹ má sunkún mọ́. Bẹ́ẹ̀ sunkún dọ̀là mẹ́ta oyin ọ̀mà ní káfúsá ó jì. Ìyá Afusa. Nítorí mo ní tẹ̀lé ẹgbẹ́ bá wọn sọ̀rọ̀. Bí ọjọ́ bá sọ̀rọ̀ bí àwọn kò ní ṣe wọ́n. Àdáwọ̀ lówó lẹ́nu. Ọ̀dà kan pẹ̀lú rẹ̀ sáwọ́ ìjẹra. Àbúrò rẹ̀ kúrú ni. Ìyá Afusa, ẹ má fẹ́ kún ṣe ra yín léṣe. Ẹni tó kúkú ti kú. Ẹni tó bá yẹ ní kò dùn yín, kó náà mú tiẹ̀ kó lù pa, kó mọ bó ti rí lára. Ìyá Afusa, àbúrò rẹ̀ yóò dirú dìgbà mọ́ yín lọ́wọ́. Ẹ ṣeun o, ẹ mọ̀ ṣe ẹ mà kú ìbánidárò, ẹ ṣeun kọ́, ẹ ṣe o, ẹ ṣe yàrá ìlú yẹn mọ̀ ṣe o, ẹ ṣe o ẹ̀yẹ ọ̀rẹ́ Afusa, ẹ ṣeun o, ẹ ṣe. Ìyá Afusa ẹ dákun ó ti tó ẹ mọ̀ sunkún mẹ́ dákun. Ó ti tó mami, ẹ ti tó. Ọlọ́tọ̀ fún náà ló gbà. Ẹ mọ̀ sunkún mọ́. Ènìyàn kò kúrò kí la lè ṣe gan-an ta lè fi táyé lọ́rùn. Bó olówó ogun, bó sì ní ogun, bó bímọ wàhálà, bó sì bínú fìtínà. Ìwà àti ẹwà tí Ọlọ́run fún ọmọ ó máa ń fẹ́ palẹ̀ lórí báyìí. Màámi ó sùn mí,
ẹ̀dẹ̀ mi wípé mi ò kí ń dédé lára. Ọlọ́run mà ní jẹ́ ká rí kò ṣe dáadáa. Èmi ò rò pé bóyá kí n lọ Èkó, ìyẹn lọ́dọ̀ àǹtí mo tún àbúrò yín, kí n lọ fara pamọ́ síbẹ̀ fúngbà díẹ̀ kí n tiẹ̀ fi yẹn kí n fi tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi. Eléyìí ọ̀pọ̀ kọ́ Afusa. Ojú òníra wẹ̀wà o, ó máa bí ọmọ aláàánú sí polisi rẹ̀ sàánú wọlé orí tó wá ní ọmọdé náà káàkiri ojú tí ó ṣe kí ẹ ṣe ti gbọ́ ẹ má ti dé ládélé bó ṣe jẹ́jẹ́ ọ ilé dọ̀wọ́ ẹ̀ tí wọ́n pé mò ń lọ sí mi ò fẹ́ gbọ́ pé mo pe mọ́mì wọn wá sọ pé ó ṣe jàgídíjàgan àbí ọlọ́pàá mú ẹ àbí ìwà kan tí ò dá ọ tí wọ́n pé wọ́n nípa tí mọ́mì ló kún sí. Nígbà tí ẹ máa lo ẹ máa pa. gbọ́ máa lọ mi ìfẹ́ gbọ́ pé ọlọ́pàá mú ẹ ò ṣé ti gbọ́ mi. ó dà ó ẹ mọ̀ sáré o ẹ mọ̀ sáré o ó dàbọ̀ ó dàbọ̀ ọkọ mi. Afusa ṣòde ní jáde ni àbí gbogbo ọjọ́ ló fẹ́ fi múra tán ni. Afusa. Mo ti fẹ́ ṣe tán ọ̀pọ̀ ń bọ̀. Ó yá, ẹ jẹ́ ká lọ. Ẹ má bínú pé mo pé báwo mo rí. Afusa ò fún ẹ̀ gan-an. Ẹ ṣe jù. Ó yá já lọ, táìmù ti lọ, àti pé. Dípò, kí la máa ṣe báyìí? Àǹtí no need accommodation. Wọ́n dẹ̀ jàǹbìtò ni wọ́n and wọ́n scott pẹ̀lú ọ̀rẹ́ wọn kan ni ó mọ̀. Ó dẹ̀ ti ń di problem fún wọn ní ọ̀dọ̀ ẹnìyẹn. Mo fi ní kí n mú ọ wá bóyá o lè bá wọn rí nǹkan ṣe sí. God of mercy. Má bínú jàre. TV don't share that ọ̀rẹ́ Otayemi. Yeah, accommodation. Oops. Ẹ tí màá dẹ́ link yín mọ́ bọ̀bọ̀ urgent mi kò dẹ̀ sí around nsìn. But bí a tọ́ wọn máa fi dìrọ̀ rẹ̀ là láti wà around. Mọ́sọ̀ mọ̀ mo sọ fẹ́ pé mi gan fẹ́ pack out kún mi. Mi move out mọ́ because mo ti enroll fún masters mi. Oh good. Kí n kàn ṣe gbọ́n sàn fún ọ. So àǹtí any problem o tó bá di ọ̀la tí ní tẹ̀mátì wà around máa sọ fún so wàá lè sọ fún yín. How about you get this apartment? Yàrá kan péré mo ní èmi nìkan ni. A room ti wà. Really nice room fún yín thank you my enjoy. Any problem? Dípò ló kọ mi má bínú pé mi àtẹ̀sí náà tààrà. Afusa lórúkọ tèmi. Oh, Afusa. Èwo ló ṣáájú ẹlẹ́dẹ̀pẹ̀dẹ̀? Ṣé bẹ́ẹ̀ mi ni mo mú wọn wá? Àbí mi kan ló yẹ kí n introduce wọn? Wọ́n ti bínú. Wọ́n á bínú. Àkókò jókòó síbi àtàárọ̀ ní sẹ́ àrí TV wa àrí ọkàn òye tó yẹ kó ṣe TV everywhere kọ́ wà boring. Mi mọ TV náà kàn ṣe dáadáa ni o. Fẹ́mi tí mo ń wò lọ ni o. Kọ́ ẹ̀bẹ̀ sí kò ní. Gbé dákú báyìí mi mo ti tú mo ti gbà mo ti ṣe gbogbo ẹ̀. For most 3 hours, yeah. Ọ̀gá tó jẹ́ pé níta alálejò ní TV wa fẹ́ yẹ̀yẹ́ wa. Ọ̀gá ẹ jọ̀ọ́ ṣé iná yẹn flicker ni ló fi túbọ̀? Mi ò tiẹ̀ mọ̀ jàre ó kàn ṣáà kàn ní papọ̀. Ṣé ẹ máa ń kí n bá yín wò? Ìbí ọkùnrin gan tú mi gẹ́ẹ̀tì ẹ̀. Ọ̀dà no problem tàbá insist. Ẹ ṣe. Uncle, ẹ jọ̀ọ́ ṣé mo lè rí àwọn copper wire àwọn tiny ones ẹ̀ ó ṣe àwọn big one àwọn. Ẹ màmá ẹ̀ nìkan. Uncle, ẹ má bínú ẹ jọ̀ọ́. Ẹ kúṣẹ́. Ẹ ṣé gan. Okay. Oh, all right, ẹ ṣé. Exactly, really. Ẹ jọ̀ọ́ ṣé mo lè get ẹyọ kan sí? Thank you. Ẹ ṣé gan.
Ó ti sọ. Ó ti tàn. Nice one. Kí ló ṣe? Fuse plug yẹn ló cut. Minor thing there ni so mo ti sort it. I'm sorry o. Ẹ jọ̀ọ́, fẹ́ bèrè kan. Ṣé rédíò ní kìnìyàn ni? Because èmi kò tí ń bá kíní battle sim for the past 3 hours. No, mi ò kí ń ṣe radionic. Elect ni mo ṣe ní ND mi. Electrical electronic. Ní State Polytechnic kí n tún gba direct entry wá sí University of Dubai. Mo sọ náà. No. Ẹ ṣe gan ni. Ẹ ṣe. So ọlá àbí. Agent ẹ. Ẹ fún mi nọ́mbà yẹn so máa ti agent ẹ máa kọ. Okay. Ẹ máa ń gbọ́ obìnrin bí ọkùnrin. Mo fọ́. Afusa. All right. Ẹ ṣe ìmọ̀ṣẹ́ gbọ́. Alright. Okay, bye. Okay. Èmi máa check ẹ̀rọ ni. No problem. So máa pè é tí ilé ti bá ti. Alright. Ẹ ṣe ó dàbọ̀. Yeah, take care. Múyìwá Adémọ́lá lórúkọ mi, wọ́n máa ń pè mí ní Authentic. Mo fẹ́ sọ fún yín nípa Damola School of Performing Arts. Iléèwé tí a ti ń kọ́ yín ní nípa eré oníṣe. Ẹ fẹ́ máa ṣiṣẹ́ wa yìí ni o, ẹ fẹ́ jó ni o, ẹ fẹ́ máa ṣe sinimá. Àti gbogbo ẹ̀ka tó tún ní ṣe pẹ̀lú àyà fíìmù. Ẹ máa bọ̀ wá sílé ìwé akọyin lẹ́kọ̀ọ́ tí ó yegere ẹ̀dẹ̀ ní kábàámọ̀ pẹ̀ ṣe wọn. bẹ́ẹ̀ ni o Damola School of Performing Arts ló ń pè yín kẹ́ ẹ mọ̀ bọ̀ wá gba fọ́ọ̀mù tí ń lọ́dọ̀ tiwọn. ìwọ tó fẹ́ mọ̀ nípa eré ìtàgé pẹ̀lú àwọn kan tó so mọ́ lẹ́gbẹ̀ẹ́ kí ìwọ náà wá gba fọ́ọ̀mù tí ẹ má fi pa rárá o. ìwọ tó fẹ́ mọ̀ nípa acting, directing, makeup, continuity lighting, statement, costume and scriptwriter, production manager àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ 5,000 naira pẹ̀lú owó tẹ máa fi gba fọ́ọ̀mù. bí Damola ti wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ló ti wà Ilé Ifẹ̀ báyìí. Ìdíta grammar school Mokro Road Ilé Ifẹ̀ ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 08144267067. ẹ tún lè pe Damola àti gangan sórí nọ́mbà àti ẹ̀ gangan 07083220667 08035612518. ẹ tún lè sanwó sàkán nọ́mbà ìkẹ́ mú tẹ́lá yẹn wá sí kù 00190023941 Damola film GTV bank kẹ́ mú tẹ́lá yẹn wá sí hotel Philadelphia Àpájọmọ́ street Ahmadiyya bus stop Ìjàyè Lagos. Obtain your form and build your career. Pé téèyàn bá pẹ́ lórí mi èṣìkéṣì máa bà léèyàn. Gbọ́ngbọ́n. Téèyàn bá pẹ́ lórí mi èṣìkéṣì máa bà léèyàn. Téèyàn bá pẹ́ lórí mi kí mi èṣìkéṣì yẹn báyàn pẹ́ bó ṣe máa ń sọ nìyẹn jọ́tọ̀ Ọlọ́run kí ọgọ́ ló fẹ́ sọ tó ló mú Yorùbá sí ògùn yẹn lójú ògùn lọ́rùn ògùn lẹ́gbẹ̀ẹ́ kí gangan ló fẹ́ sọ jẹ́wọ́. Ṣé nǹkan tí mo fẹ́ sọ fún ẹ o ní pé tó bá ti parí BSc I'm aware o tún sọ sí pé o tún fẹ́ lọ ṣe masters fine èmi ò disturb education ẹ o bóyá ó bẹ́tà kó fẹ́ mi lóyún kó tó lọ ṣe masters. Mi ò gbà listen mo sọ fún ẹ pé mo fẹ́ ní BSc fine after BSc tó pé mo ní dreams mo ní ambition mo fẹ́ ṣe masters mi second degree lóòótọ́ mo fẹ́ padà lọ fún yẹn náà lẹ́yìn masters but mo lè pend yẹn for now ọdún kan ní masters ti parí àdé máa mọ àfà. At least èmi mo fẹ́ gbóyún kò ń ṣèwọ kò sí bó ṣe affect ẹ jẹ́ kí n lóyún at least máa mọ̀ pé ó ti di tèmi èmi náà ti di tẹ́. Ló lè di bá sọ bẹ́ẹ̀ mọ̀ nǹkan tí ò da ọ̀dà náà so wàá láti plan kó tó bímọ ni nǹkan ní bímọ lẹ́ẹ̀ ní house yìí so jẹ́ kí n plan jẹ́ kí n parí masters mi kí n ṣe kí n lọ́wọ́ iṣẹ́ tó make sense tó make brain tí wọ́n á gbowó gidi máa kọ́ mọ̀ pé ọmọ tọ́jú wọn tọ́jú àwọn ọmọ tá a bá bí. o kò yé mi o gbogbo nǹkan tó ń sọ yẹn kò yé mi ó bẹ́tà kò jẹ́ ká ṣe kínní àti. ọ̀rọ̀ mi ò yé ẹ. mi ò lè wait o kò yé mi àtọ̀. kò yẹ àbẹ́ àkókò gbẹ̀ máa yẹn. gbogbo ètò ń sọ yẹn mi ò tiẹ̀ ráyè mọ́. ẹ bá yẹ àkókò gbẹ̀ náà. kó lè tè dúró but mi ò gbogbo ètò ń fún mi táì kí ló ń ṣe mí jẹ́ ká ṣe. ẹ wọ́n ní sùúrù tó bá ìyàwó sára nìyẹn ló ní bẹ̀rẹ̀. ìwọ ló ní mímí mo jẹ́ mi ò kí ẹ̀. mi ò tí ì fi kinní kan sí ẹ lọ́wọ́ ní ìrààmú ní sùúrù tó bá tẹ̀ fẹ́ ṣe já wọlé. Hello baby, I'm here, honey. Ayé mi, ọkùnrin ò máa lọ́rùn o. Ayé mi o. Pẹ̀lẹ́. God save me.
Afusa ló pè kó wá máa bẹ́ ẹwọ́ ọwọ́. Ṣé nígbà téèyàn rí mi tí mo jábọ́ lórí ọ̀kadà tó lè ṣáájú mi tó ṣe ẹ̀ṣẹ̀ wà mẹ́ni? Ṣọ́ra ẹ̀ o. Ọmọ ọlọ́mọ tó jẹ́ pé ló lọ arrange báwọn tó arrange omi gbọ́dọ̀ tó máa mú apá mi. Torí ẹ̀ ló fi jẹ́ pé self medication lè ń fúnra yín nínú room ẹ̀ lè lọ sí hospital. So kí ló ń tọ́ra ti sọ́nsẹ́? Ṣé wà tó wọlé ṣùgbọ́n àtà ń ṣe nǹkan mí ni? Ṣùgbọ́n àtà ń ṣe nǹkan mí ni? I mean like ẹ o. Tó bá ti trust me, bóyá ká call her off. Yes. I mean, me attend date. Oh, you trust me for once. Lẹ́ sálàáfíà ló wà. Àǹtí rẹ̀ ń kọ́. Ọ̀sẹ̀un. Dáadáa ni. Nígbà wo ló wálé? Ọmọ ará rẹ̀ sà. Fèrèsé po níbí rẹ̀ sànú. Wọlé omépo wá ní yọmọdé lára. Yóò dáa fún ọ sóríire. Ọ̀sẹ̀un. Ó dàbọ̀. Ó ti pa. Pápá àbẹ̀ pa. Òun ló pa. Màmí, kí lẹ fẹ́ rí mi pé kí má bàa tí mi sọ̀rọ̀? Kí lẹ fẹ́ rí ń bẹ̀ tó yọ lọ́hùn? Ngbò bá bẹ̀rẹ̀ sí hùwà rẹ̀ ọmọ ọba sọ̀rọ̀. Ìwà rí. Mo wà rẹ bẹ́ẹ̀ àbí? Mo wà rí àbí? Ìwà rà. Kí ni? Ọ̀sẹ̀ àgùn mi ìkùpá ọ̀sùnsọ̀hún. Ọ̀sẹ̀ àgùn mi ìkùpá sọ́ọ̀dù mi ni. Ọ̀rí rádaràda ọ̀sùnsọ̀hún. Ó bá rádaràda ìsọ̀tọ̀ ọ̀rọ̀ náà yá rẹ̀. Ibẹ̀ lára rẹ̀ sí ọ̀. Sherry, mo understand this. Àmọ́ ọ̀rọ̀ àwọn obìnrin gba sùúrù. Sùúrù lè máa ṣe. Sherry, tẹ́ bá ní ìdí eléyìí ọ̀dà ẹ̀yọ̀ ọ̀nà. Tọ̀hún ọ̀dà ẹ̀yọ̀ ọ̀nà. Èyí tó tún tẹ̀lé ọ̀dà ẹ̀yọ̀ ọ̀nà. Ẹjọ́ ìgbà wo lọ́bẹ̀ fẹ́ jìnnà? Ẹ̀mí ìrẹ̀lẹ̀ lẹ máa fi máa bá wa lò. Kò sí obìnrin tí Ọlọ́run dá sáyé tí ò ní àléébù kan tàbí mi. Àmọ́ ìfẹ́ tẹ́ ní sí wa ẹ máa fi ojú fò mí. Ṣé rí ọ̀rọ̀ yìí obìnrin? Ó gba ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti sùúrù. Torí tóbìnrin bá wà tó bá ti gbónára jù tó ń parọ́ tó tún wá ń jowú. Nǹkan burúkú ni. Very, very terrible combination. Ọlọ́run máa fún wa ní ọgbọ́n màtí láti máa dé pẹ̀lú nínú rẹ̀. Ẹni sùúrù. Tó ìwọlé ní yóò kì í máa ń gbọ́ràn àbí? The last time tí mo sọ fún ẹ mo ní mi ò fẹ́ rí ẹ bí. Wọ́n bẹ̀ sọ̀rọ̀ tún jókòó. What's that? Wọ́n bá mi sọ gbogbo yẹn. Wọ́n bá mi sọ bẹ́ẹ̀. Torí mo ti take cool pẹ̀lú ẹ̀ the other time right? Torí ẹ̀ ló ti ṣe wọ́kọ mi wá. Stop it, ṣe àwọn ọmọ. Ìwọ mo ṣe ọmọ kọjá tí bá tún. Ìwọ mo ṣe ọmọ kọjá tìjàtì yìí. Kí ló tún wá ṣe bí báyìí the other time? Owó òǹgbọ́rọ̀. Ayé máa bàjẹ́ ní tí bá tún rí ẹ̀mí báyìí. Ìwọ mo ṣì yìí. Wọ́n sì bí báyìí wọ́n ni wọ́n lọ. Afusa! Afusa! Ìjọba ò lára ṣáàrẹ̀ máa yá ṣá. Ó ti balẹ̀ náà ní ìṣòro ọlọ́run atán lára kí a mọ̀. Àmì ẹjọ́ ṣé mo lè lọ sí wọ́ọ̀dù sí ẹ̀ lè sí ìwọlé ní sọ bá ti fẹ́ ọlọ́run àti fún un. Nọ́ọ̀sì ẹ̀ka sọ, ẹjọ́ ọkọ mi kan. Dókítà ti ẹ̀dá bẹ́ẹ̀. Bọ́bọ́ lẹ ṣe máa gbólóògbé láì láti wá wọkọ̀ mi. Ṣé ẹ fẹ́ kó wá dákú ṣòro ẹ̀ fún mi? Ẹ má bẹ̀rù. Madam, mo ti wo inú wọ́ọ̀dù ní ìlú yín rẹ̀. Dókítà, oògùn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan fún mi ni mo wá gbà. Tẹ́lẹ̀ mi lọ́fíìsì. Owó pé ara fi ń balẹ̀ ju lédè kejì yẹn lọ. Ṣé rí àti gbìyànjú agbára wa? A lè sọ pé nǹkan pàtó báyìí ló ń ṣe Mr. Depo. Ìṣe ní rí nǹkan tó ń ṣe ṣe bí dókítà nìyí. Iṣẹ́ yín ni torí náà la ṣe gbé wá sílé ìwòsàn. Iṣẹ́ wa ni lóòótọ́. Ọlọ́run ló ń ṣe ìwòsàn. Ṣé rí gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún yín náà ni mo ti padà sọ fún lédì yẹn.
but àtijọ́ tí mo ti sọ fún wọn mi ì fojú mi rí wọn mọ́. Nǹkan tó ń ṣe Mr. Dipo is beyond medical attention. Sorry. Kí la máa ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ dípò òwúrò? Bàbá ìjọ ìmọ̀jọ kú ìṣàánú mi. Afusa, ọmọ yìí forí kó nǹkan ni. Ẹbọ ẹlẹ́bọ tí wọ́n pèsè kalẹ̀, òun ló lọ rèé forí kó. Afusa, ọmọ yìí ti ń rùn lẹ̀ pa. Bàbá ìmájọ òun lẹ̀ pa. Bàbá ìjọ ìmájọ òun lẹ̀ pa, mo bẹ̀ yín ní ẹjọ́. Torí ẹ̀rọ mo ṣe gbé wá sábúlé ẹ̀ ṣàánú mi. Ẹ ṣàánú mi, ojú ò ní tì í. Bó bá rí báyìí, ó ní ohun tá a máa ṣe sí. Kí ló máa ṣe yìí? Kí ló máa ṣe yìí? Yóò ná lówó. Ẹ̀wọ̀n bàbá máa ń nà ẹ́, ó yẹ kó yẹ ẹjọ́ máa ń nà. Ẹ ṣàṣòye tí máa lọ mú wá. Yóò sì tún ná onírìn ẹsẹ̀. Ìrìn ẹsẹ̀, èyí kò sí problem. Ṣé bá ṣàtijọ́ wá ti rìn ẹsẹ̀ ẹjọ́? Bàbá ẹjọ́. Lẹ́yìn tó bá ná onírìn ẹsẹ̀ tán, á wá wá ẹnìkan tí ò bá gbẹ́bọ náà. Tó bá ti wá gbẹ́bọ náà, ó digbó rere nù. Bàbá, ṣé mi ò lè bá gbé ni? Kẹ́tẹ́kẹ́tẹ́ rù ó yọ kí lẹ́yìn. Afusa, Afusa ẹ̀ mélòó mo pè? Ẹ̀mẹ́ta. Yóò dà fún un. Sọ̀mọ́ yìí pé oore níwọ̀n. Sórí ọkùnrin tó gbé wá látẹ̀kọ̀ tó gbé wá sí ìtọ́jú rẹ̀ lóko. Ó sì mẹ́bí rẹ̀ o. Tó bá wá lọ yí mọ́ ọ lọ́wọ́ kí lọ́ọ́ pò sọ ilẹ̀. Ẹ ṣe màmí. Bíbélì ni wípé ẹni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì rẹ̀ tọ́jú ẹ̀. Màmí, èmi kàn ń ṣoore tèmi fún mi. Mo kàn ní kí n ràn án lọ́wọ́ gẹ́gẹ́ bí èèyàn sí èèyàn, gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara sí ẹlẹ́ran ara. Ẹ̀yin náà máa ń sọ ẹ lójú ló ń rójú ṣàánú. Bàbá dẹ̀ ti promise mi pé ara ẹ̀ máa yá. Wọ́n ní àìsàn tó ń ṣe àìsàn ráńpẹ́ ni, pé gbogbo nǹkan máa padà dáa fún un, àti wípé ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ ń bọ̀ lọ́la. Afusa tíṣà. Àfúrúfú. Ọkọ̀ aláàrẹ̀. Kò tó ẹ. Só gbogbo èkó tó tiẹ̀ lọ. Alárùn ló lọ gbé wá. Ìwọ tí gbàgbé owó Yorùbá ni. Ṣó rí ọsàn tó rí gbajúmọ̀ tí ò wọ̀? Ẹyẹkẹ́yẹ bí ẹyẹ oko olómọ àfi ṣe. Ọwọ́ yóò dín kí ẹ dáná. Olóṣèwọ́ àti ìyá ẹ̀. Wọ́n sọ pé kí ni. Keep quiet! Shut up! Ìwọ àti ta ni? Fi wọ́n sílẹ̀. Kí ló dé tó ń dá wọn lóhùn? Ta ni? Ṣé mo kúkú mọ̀ pé ìdákẹ́rọ́rọ́ òun lè ṣèdáhùn sí àwọn olòṣì? Fi wọ́n lẹ̀ gan ọmọ ògbó bí ajá. Ó ti dá abẹ́ yìí. Ọ̀rẹ́ bàbá kan kọ́kọ́ rò kán tó sọ èyí. Tọ́lá mọ̀ pé léwu kọ́ láti sọ. Káwọn mọ̀ kọsẹ̀ lórí ọ̀rọ̀ ti sọ. Tutọ́. Ọlọ́ sórí ìyá àtọmọ àwọn méjèèjì wọ voice mail. Ọ̀rọ̀ yìí ní ìdákẹ́rọ́. Ìwé ti gbàgbé sórí màmá. Ọlọ́run ọtí ya wèrè bọ́ ṣe ga lọ́rọ́ ẹnu ẹ ṣe ga. Ọ̀rọ̀ ẹnu rẹ ò dáa. Mo gbọ́ inú ìwé ìtàn wọn ní ìyá ló pa ọkọ wọn. Wọ́n ní kán tó fẹ́ bàbá rẹ̀ gan àwọn tí wọ́n kọ́ tòsí ìyá wọn pọ̀ tí ìyá fi wọn sakọ kán tó lọ fẹ́ bàbá kan tó ti fẹ́ kú tán. Bàbá kú sórí ìyá ni. Wàhálà ìyá gbọ́ wọn pa ni. Ọlọ́run má jẹ́ àṣeréṣe wọ́n ṣeré pa bàbá yìí. Ìyá ẹgbà sọ kí onífọwọ́bojú rè. Orí yóò pé àwọn akúdanidání bẹ́ẹ̀. Akọ́ṣì lọ ra níta yín kò sí lè sọ yín. Kíni kò lè sọ yín ẹ̀rí. Wọ́n ní rádaràdá. Àwọn olòsì ní ara níta yín. Àwọn yóò sì ta yín pa. Ẹ fi wọ́n lẹ̀. A ní kí n ṣe ẹ fẹ́ máa bá irú àwọn ọ̀nà entity ṣé fẹ́ máa bá wọn ágìrì. Àbúrò rẹ̀ pé olórí ibú ni wọ́n. Ẹ wo ẹ fi wọ́n lẹ̀ ibi tí ọpọlọ wọn mọ̀dé òun náà sọ̀rọ̀ dé yẹn. Ẹ fi wọ́n lẹ̀ kọ́ máa bá tiwọn lọ. Aláìní nǹkan ṣe ni wọ́n tẹ́lẹ̀. Àwo ilé ìgbàṣòro àwo òde alápàǹdẹ̀dẹ̀ ló kọ́lé tiẹ̀ tán tí ó kànlẹ̀ tí ó kọ̀run ìyá mi òṣòro ẹ̀wà báwo ṣe o ìyá mi òṣòro ẹ̀wà báwo ṣe ìyá mi òṣòro.
Ifá ò ṣe o Ọ̀rúnmìlà ò ṣeun. Adúpẹ́ ó ní ṣe ń ṣe ọ báyìí. Ó dàbí ẹni pé mo ti sùn láti bí ìjẹta tí mo wá ṣẹ̀ṣẹ̀ jí. Fòṣe ààrẹ ti yá báyìí. Ara mi ti dá pé kan tó péré. Afusa filamida. Inventa baba inventa. Iná ta gbọ̀rọ̀gbọ̀rọ̀ jáko òòrùn ta gbọ̀rọ̀gbọ̀rọ̀ kọ̀run ọ̀tá dáadáa ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ fọ́ọ̀pọ̀ kan ògún. Kó gbọ́dọ̀ ṣẹlẹ̀. Afusa dà. Bàjẹ́ Ifá! Dára síbi! Ẹ wo, ayé apájẹ lẹ́nu. Ayé ni apájẹ ni. Ok. Ẹ dára síbi! Ẹyin. Ẹ dára síbi jáde. Ẹ wo, ẹ máa gbà lẹ́nu. Ẹyin máa bàjẹ́ lẹ́nu ni. Ẹ tó gbóyin. Ẹ wo, ikú ti pa yín lẹ́nu. Ikú ti pa yín. Ẹ ti kú mo sọ fún yín yẹn. Ọládélé kò rí bẹ́ẹ̀. Ẹ lọ pàdé àpòpọ̀. Ẹ lọ jáde àwa. Ẹ lọ fẹ́ mí ẹ̀gbọ́n tèmi. Fi rọ́pà rẹ̀ kó bàtà Ifá ọlọ́run ẹ̀fọ́n bí ikú ti pa yín ẹ ti kú. Ifá láàrì. Ifá lẹ́rìn ẹ̀yà àdìfá yín á bàjẹ́ ẹ̀yà àdìfá yín ẹ máa ṣọ́kú ni. èmi lọ sí o wo arẹ́kọ̀ọ́ bọ́dé wà lẹ́ òun gbọ́ mi bọ́dé máa lọ bá padà dé bí máa dógò bírù ni. ikú ti pa yẹn ìwà yẹn ẹ̀yìn báwo wá fún yín jẹ ẹ̀yà àwòrán dànù Èsì ìfẹ́ wà láọmọdé yìí o. Ifá láàrì ní bá wí. Èsì fọmọ yóò padà wá jẹ bí wọn lóòótọ́. Ifá kì í kúra o ọpẹlẹ kì í tẹ̀kẹ́ o. Ifá kì í kúra o ọpẹlẹ kì í tẹ̀kẹ́ o. Ohun tó bá ṣẹlẹ̀ ní bá máa wí ọ. Èmi wọ́n nílẹ̀ yóò àjọ máa dá lórí ọmọ dára ó ní kó wá mọ̀ lé Èkó. Ọlọ́mọ tó wá níjò ni àgàn ní lọ́dọ̀ ìyá rẹ̀ o. Èèyàn bá lè bírú wọn méjì àgàn sí ni o. Tá a bá sí ní yóò yá lóòrò. Tó bá lọ ya lóòrò mọ́ ń kọ́ tó lọ jẹ́ ìbù ló ti lọ ya ni mo wá wò pé kí n sọ fún ọ pé ìwọ o kó mọ wá lọ Èkó kò jẹ́ bó ti lóhùn jẹ́ tí mo ní kí n sọ fún ọ. Bàbá ṣe rí èmi pẹ̀lú Afusa àjọwọ̀lú yìí mi wá ní fílù ilẹ̀ láṣìkò mọ́ra Afusa mi ní kóònù lù yìí lẹ́yìn Afusa àjọ máa kóònù lù yìí ibikíbi tí Afusa bá wà ní kẹjẹ kí n mọ̀ ibikíbi tí Afusa bá wà lẹ̀ sí ní kẹjẹ kí n mọ̀. Afusa wọlé bí kankan kì í sọ ya tó wọlé ń lè rà kì í ṣe Ṣàngó tó wọlé ń kòso rárá Afusa àmọ́ Ifá ò sọ pàtó gbà tá a rà Afusa àmọ́ Ifá láàrí. Bàbá jáde ni o ẹ jáde ni o mi ò kọ̀ pé ẹnìkan ń bọ̀ nǹkan kan máa ṣẹlẹ̀ mi ò kọ̀ o tọ́wọ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ mi ò kọ̀ o Afusa gbọ́dọ̀ rírí ìwú wà ń bẹ́ o torí mi tẹ̀ ń wò yìí mi ò ṣetán láti fẹ́ obìnrin mi o tí màá fi lè fóbìnrin mi wàhálà ní fún wọn nílùú yìí. wọ́n jẹ́ wà lóò ṣẹlẹ̀ ògúndà kan kèrèdà kan tán ń pera ẹ̀ lógúndà méjì ìyá tán tẹ́lẹ̀ ìtàn náà.
One more bottle. That's rubbish. Yeah, Corona. No, someone try on someone see all of this. Okay. Fine. It's okay. What's the take our man, Lily? Sherry, we will let on share. Could help situation. On worsen everything, see. The fact that Afusa mo, she only could parry any. Move on with your life. No difference, Cap. Huh? I love my Afusa. I not gonna lie. Huh? Okay. Ini Alawo Jadi. Sherry, Depo. Sherry, jẹ́ ká lọlé. Ṣé máa tẹ̀lé lọlé kí n dìkì? Huh? The person you're talking to is temporarily out of senses. Please? Try again. Okay. Shut up, one more year. Ta ló wà bí báyìí? Fẹ́mi náà wà bẹ̀. Àǹtí mi, báwo dé wá ní ìwà Afusa báyìí? Kí ló ń pè kárí mi? Ọlọ́run má fi jẹ́ kí èèyàn ti wọ́n tó pé. Ọmọ ìfẹ́ o. Ọmọ ti pọ́jú méjì báyìí tí mo ti rọ́wọ́ mi gbẹ̀yìn Afusa ìbọn lójú rẹ̀ wà. Àǹtí, ìrètí wa ò ní pín. Ó dá mi lójú pé tí Afusa bá ṣì wà lórí orílẹ̀ yìí, a máa rí lọ́jọ́ kan. Ẹ ṣèdè ká ní ìgbàgbọ́. Àmì ó Afusa. Pẹ̀lẹ́ má kí Afusa mi. Ọmọ sí o. Ara rẹ̀ sá ìwúlò. Má kí a máa rí pẹ̀lú ògbó náà. Má wò ó pẹ̀lẹ́. Àǹtí mi, èmi ti fẹ́ máa lọ sí Èkó. Àǹtí mi, dípò ní kí n kówó ìfún yín, ó ní kẹ́ má bínú kó òun lè ráyè wá pé bọ̀ tóun bá dé òun máa wá sọ́dọ̀ yín. Dípò ṣe o. Ó wá bí lọ́sẹ̀ tó kọjá. Ó ṣe fún mi lówó lóòrùn. Sówó tẹ wá ń kó fún mi tẹ́ kó fún mi ní ìsìn. Só fẹ́ di Afusa ni? Ṣé yóò di Afusa ni? Só fẹ́ di Afusa ni? Ẹ mọ̀ bà mí, àwọn ará ìlú yìí ó mọ̀ yọ̀ mí. Mo fẹ́ rí Afusa ni. Tó Afusa máa wálé, ó náà jẹ́ wálé lágbára ọlọ́ẹ̀pẹ̀ ló ti tó. Ọ̀rẹ́, ṣebí wọ́n ní tọkọ bá kọ ni, ọkọ mi là ń fẹ́. Ewu wà nílé tó wá dé rẹ mọ́ bí ẹlẹ́hà. Kí ni ìwúrí mi? Àbí ó rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni? Jọ sọ fún mi kí ni ìwúrí mi? Tí mò ń pààrọ̀ ọkọ bí ẹni tó ń pààrọ̀ aṣọ, ṣó rí pọ́rọ̀ mi ó lọ́wọ́ ayé inú ni? Ṣé ilé tó wá jókòó sí yẹn, ibẹ̀ ló ti fẹ́ fọkọ mi? Kí ni mo fẹ́ wá ṣe ń ta? Kí ni mo fẹ́ ṣe ń ta? Ó dẹ̀ pé o understand. Ọ̀rọ̀ mi ó le ju bó ṣe ń ròyìn lọ. Anáyé ń ṣe mí sẹ́ẹ̀. Ayé ń ṣe mí. Unless I forget, I saw Depo, and he's even looking more better than the way I used to know him. You can't believe it. Depo.
Ara Dípò máa yá gan seriously. Ṣé mo fẹ́ ṣe Dípò mọ́ ni? I saw him with my 2 naked eyes. John Bolo ti rí ṣá lè wá lọ ni. Ó dẹ̀ ṣe lè padà sọ́dọ̀ ẹ̀ tí ò bá ti fẹ́ lómi. Ẹ jẹ́ ká wá lọ, ọ̀rẹ́ mi jọ. A lè wá lọ. Ṣé pẹ̀lú bó ṣe ń ṣe yìí? Mo ti wà okay. Mo ti wà okay ọ̀rẹ́ mi. Mo ti wà okay ṣá lè wá lọ́nsìn báyìí. Báyìí. A máa mú jọ́sìn. Ṣé wàá dẹ̀ mú ti bí? Afusa. Ìyẹn kí ni dé tó ń stress ara rẹ báyìí? Mi ò stress ara mi. Mo ní kí n pọnmi sínú ilé ni. Ṣé ìyá Ṣàfù ló ní kọ́ bọ́ pọnmi? Ó tí o. Àwọn kan náà ní kí n pọnmi. Mo rí pé omi ti tán náà mú ni mo dẹ̀ wò pé kó tó di pé ilẹ̀ mọ́ kí n pọnmi síbẹ̀. Ìyá Ṣàfù dà? Wọ́n wà nílé wọ́n ń sùn. Ó sùn. Ìwà ni kí wọ́n ń dà ọ́ láàmú pé kọ́mọ́. Wọ́n mọ̀ dáyà Ṣàfù lóhùn. Tó rí bọ́ ti dọ́dọ̀ mi bọ̀ kí mo ti ń sọ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò mọ̀ ọyẹ ẹsẹ̀ lẹ̀ fún ọ yóò fẹ́ mọ̀ lù ọmọ ọ̀dọ́ ni mọ́dà lóhùn olórí ibú ni o. Ó ti o wọn ò lò mí bí ẹrú èmi mo kàn rí pé omi ti tán kó dẹ̀ tó di pé mo lọ láàárọ̀ ọ̀la kí n bá wọn pọn mi sílé. Ìwọ Afusa nítorí rẹ mo ṣe sáré wálé ìpàdé àwọn awo kan mo wà ẹnìkan fẹ́ jolúwo lónìí alẹ́ òní ni yóò gbé tutù n sì ní lè wálé lálẹ́ òní kí n tó dé lọ́la ọ̀lẹ́ ti lọ kí n tó dé mo sọ pé kí n sáré wá rí ọ ọ̀rọ̀ tí mo bá ọ sọ tì Afusa mo gbàgbé o etí rẹ mélòó. 2. Kí ló fi ń ṣe. Mo fi ń gbọ́ràn. Fi ń gbọ́rọ̀ ọ̀ ní fi gbàgbọ́ yá o etí rẹ ò sì ní di. Àṣẹ. Lágbára Elédùmarè lágbára àwọn tó nílẹ̀ Afusa mọ́ ṣàkèwọ́ ọmọ ọlọ́fin mọ́ ṣàkèwọ́ ọmọ Oòduà àkèré tó ṣàkèwọ́ ó di àpò òdámi àgbẹ̀ tó bá ṣerú ẹ̀ yóò pa lórí àlùkò tó bá ṣerú ẹ̀ yóò yọ gẹ̀gẹ̀ lọ́rùn àgbàmùréré tó bá dọ́rú ẹ̀ wò yóò yọ̀wò lórí sarasara mọ́ dọ́rú ẹ̀ wò ọ̀rọ̀ tí mo bá ọ sọ fi sọ́wọ́ òsì rẹ o mọ́ gbàgbé o èmi pẹ̀lú rẹ àti dàbí bàbá pẹ̀lú ọmọ báyìí ní ìsìn tí nǹkan kan bá tọ́ bá ti rí nǹkan kan tó bá rú ọ lójú pè mí lórí fóònù wọ́n sì dán ọ lò ọ̀kárẹ̀ wo Afusa dákun mọ́ bínú sí mi eléyìí tí wọn ó fún ọ yìí ọ dákun ọba mánéèjì rẹ ọ̀kárẹ̀ wọ́n gbà. Ẹ má ṣe. Kí ni ṣe Afusa ọfẹ mọ kọwọ sí bàbá rẹ lọ́wọ́ àbọ̀bọ̀kẹ́ mọ́ mi lọ́dà báyìí ọmọ mi ní ọkọ̀wọ́ sí bàbá lọ́wọ́ ọkọ̀wọ́ sí bàbá rẹ lọ́wọ́ ni ọ̀kárì ǹdẹ́lẹ̀ mọ́ tún kúlẹ̀ sínú omi ọ̀kárì ojú ò ní tí ọ ẹ ṣé kò séwu kò sí nǹkan ọ̀kárì. Tó bá ti di àárọ̀ ọ̀la màmá àmọ́ gẹ́lẹ́ tí bá ti ń délé máa gbé. ọ̀pẹ̀yìn ọ̀dìrí láyé àtàlàṣẹ. Àṣẹ. Bí mo ṣe gbé ẹbọ yẹn sílẹ̀ lójú yẹn mi mọ nǹkan tó kọlù mi ìgbà tí mo lajú ilé bàbá Rẹ́gbẹ́ ni mo lajú sí àwọn náà ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí fún mi àwọn náà tọ́jú mi títí tí ara mi fi yá. Àṣẹ ló tọ́ lọ́rọ̀ àwọn àgbà. Wọ́n ní kí n ṣe sùúrù. Wọ́n lójú wa ṣì máa tún ra. Wọ́n ṣe bí wọ́n ń tàn mí. Ọ̀rọ̀ àgbà bí ọ̀ṣẹ́ ló mú wọn. Dandan ni kò ṣe lọ́jọ́ alẹ́. Ṣùgbọ́n lẹ́yìn. Afusa. Ọwọ́ mi kí ni àti ẹ̀. Ká gbé àpò ọ̀rẹ́ wa níbi tí a fi kọ́ sí. Ká tẹ̀síwájú lọ síbi tí àpò ìfẹ́ wà. Kí mi àti ẹ̀ ká kúrò ní ọ̀rẹ́ lásán. Ká jẹ́ olólùfẹ́ ara wa. Dípò
irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè ṣẹlẹ̀ láàrin wa. But Afusa, kí ló dé? ilé Afusa ìyá ojú ò ní tí ọ yóò dá fún ọ ọtún rógun àìsàn mọ gbogbo àbúrò ara rẹ pátápátá ó ti dàbí sẹ́yìn tí ó ti sọ. apá kì í kápá apá kì í kóṣe apá akẹ́kọ̀ọ́ kì í kápátá apá àwọn orin wọn ò ní kági oko ọjọ́ tí àwọn orin wọn bá dì mọ́rùkú ọjọ́ náà ní ṣùpòkó mu ẹnìkan ò ní dárí kan ṣògo lọ́rùn ọjọ́ tẹ́yìn adìẹ bá dárí kan èṣù níjọ́ náà nílẹ̀ ó jó mu gbogbo àìsàn tó kù lára rẹ̀ Afusa mu ní kílẹ̀ wá jó mu ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọ́kọ́ ẹ̀rí àtẹ́ rẹ̀ kárí ayé olúgbẹ̀mí lohun gbẹ̀dú dàṣẹ́ rẹ̀ pé tí ń gbẹ̀rẹ̀ bí kàlùkàlù kó wá gbé gbogbo àrùn tó gba àìsàn tó kù lára rẹ̀ kó wá gbé mi báyìí ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ dúó gbé mu ọjọ́ mọ̀kòrò ojú má gbẹnu kú ò má gbẹnu kú ò èèyàn mú ọ̀kàrẹ̀ mú ọgbọ́dọ̀ parí ẹ̀kọ́ tó gbé kú ò parí ẹ̀ ìwọ yìí ṣàdán àdán ní tẹnu jẹ ní tún tẹnu pọ̀ ọgbọ́dọ̀ bí èèwọ̀ ọ̀kàrẹ̀ ńlẹ́ ọjẹ́rì ó ti pa gbogbo oró èyí tó kù lára rẹ nù ọ̀kàrẹ̀ ọjẹ́rì ọ̀kàrẹ̀. Ẹ ṣeun bàbá, ẹ ṣé mo dúpẹ́, ẹ kú ìtọ́jú mi gbogbo ibikíbi táwọn ọmọ yín bá dé àwọn náà bá àná pàdé. àṣẹ ẹ dìde jókòó mo ní ọ̀rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bọ́ sọ. Afusa ọ̀tún rógun àìsàn mọ́. Àṣẹ. ìbànújẹ́ ò ní kàn ọ́. Àṣẹ. àpadà ṣàbúrò ò sì ní kàn láéláé. ọmọkùnrin tí ọtorí rẹ̀ gbé ẹbọ yìí tó torí ẹ̀ gbé tutù tó fẹ́ dàlẹ́ ọ lórí yìí bó bá tiẹ̀ wá jẹ́ pé wọ́n pẹ̀lú ọmọ ọkùnrin ọ̀hún tí wọ́n á fojú kanra yín mọ̀ jẹ́ kí ọ̀rọ̀ fífẹ́ ó ṣẹlẹ̀ láàrin ìwọ pẹ̀lú rẹ̀ láéláyé tí bẹ́ẹ̀ láì fún toró léwu lọ́pọ̀lọpọ̀ kí mo wí fún ọ mo fẹ́ mọ́ láyé torí pé tí wọ́n pẹ̀lú rẹ̀ bá ilé fẹ́ra torí gbẹ́tùtù ọ̀hún bó ti dàlẹ́ ọ lórí níjọ́ ní ìgbà tí mo fi gbé ọ̀hún yóò wá tó wá padà kò wá ní jẹ́ lórí ìwọ nìkan àti ìwọ àtòun yóò wá dàlẹ́ lórí kò wá ní mọ lórí ẹ̀yin méjèèjì yóò wá di àìsàn ìrandíran àti ìrandíran bí bá ti ń dàrán tiẹ̀ láàmú ni yóò mọ dàrán tiẹ̀ náà láàmú sọ̀rí pọ́ léwu lọ́pọ̀lọpọ̀ bá a bá fi wá lè dánwò tó o bá dánwò pẹ́rẹ́ èmi mo bá ọ sọ èmi àbàdo rẹpẹtẹ nílé abisigidi lẹ́yìn ilẹ̀kùn kọ́kọ́rọ́ tí ń bẹ yín ajáde àjòkó tàgbàmọ́ṣe bẹ́ẹ̀ ń ṣe kò sí babaláwo tó tún lè wò ó wọn gbọ́dọ̀ sọ méjì lọ́rọ̀ kò sí awo tó tún lè wò mọ́ láyé tó bá ilé fẹ́ ọmọkùnrin yẹn padà bí mo ti sọ fún ẹ bẹ́ẹ̀ ni kò jẹ́ kó ṣe àìsàn ló ti yọ tó lágbo yìí gan pa bàbá ìṣọ̀kọ́ bá tẹ̀ tó ń bọ̀ lẹ́yìn ilé ìjì tẹ̀ mọ́lẹ̀ ó ti dé káre yóò dà fún un ǹjẹ́ ò ti jẹun báyìí. kí ló dé tí gbogbo fẹ́ tèmi máa ní condition gbogbo nǹkan tó yẹ kó jẹ́ ìfẹ́ fún ayé mi ó ṣe ló máa bá condition ni gbogbo nǹkan yẹ kó múnú mi dùn ó ṣe ló máa condition wa. I waited so long for you. Now I can't even have you. Dípò, mi ní fẹ́ kó ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀. Bó ti wo Ọlọ́run ọba ló ṣe ṣọlá ẹ̀. Má fẹ́ kó rí bí ẹni wípé bí Ọlọ́run ṣe kọ ìrìn àjò àárín èmi àti ẹni yẹn. Má dẹ̀ fẹ́ kó jẹ́ ká gbà fọ́lọ́run. Wọ́n dẹ̀ ní tí èmi bá ń bẹ ìrètí ṣì wà. Tẹ́mi bá wà
ìrètí wà ní fún Hálímà.